olùsí àwọn òṣìṣẹ́ náà ní màrá àti ẹ̀hún ẹ̀rí kéèkì ní màrá ní màrá bá ọjà fún so kìí ṣe àwọn olóṣù dé ní àwọn aṣojú àná àyìn náà àwọn àkọ́kọ́ ilé ìgbé àti ìṣeré ti ìwọ́tẹ́ tọ́ ọ̀rọ̀ fún àtúnṣe. Well, I'm probably. Yes, that place the woman on the river. After I see okay. What are you serious? Yes, I know because you are going to you don't know what program to do. You don't know what program to do. I'm going to Lagos or that's east. Okay, you can eat on it as well. You